àwa ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà ayé wa ti bàjẹ́ a ti tàn àwọn ènìyàn a ti bí àwọn ènìyàn ṣubú a ti bà ayé àwọn èèyàn jẹ́ ó sì dáa kí gbogbo wa yí padà níbi tí a dé yìí. Ó ti wá di wọ́wọ́ o ó kọjá rádaràda. Mo rántí ìgbà tí Èlíṣà nígbà táwọn ọmọ fi ń ṣe yẹ̀yẹ́ pé Èlíṣà parí gòkè wá ó pe ẹranko Bẹ́lálì kìnnìún ya wọ́n jẹ. Nínú gbogbo Bíbélì ibo ni àṣẹ òní ti rí lẹ́gà àṣọ tó fi halẹ̀ máwọn èèyàn. Nínú gbogbo Bíbélì ibo ló wà nínú Bíbélì tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ òdì sí wọn tí wọ́n gà wọ́n tí wọ́n bú wọn wọ́n pa lòmíì wọ́n gbẹ́ lòmíì ságba epo wọ́n fàdárẹ́ lòmíì aṣọ lẹ́gà àṣọ mélòó ni wọ́n gbé ti àwọn wọ̀nyẹn. Àwa wòlíì Nàìjíríà à ń jẹ adùn inú iṣẹ́ Olúwa ìrírí àti ìyà rẹ̀ àfẹ́ jẹ́ kó kà wá. Ayé àwa ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà ayé wa ti bàjẹ́ a ti tàn àwọn ènìyàn a ti bí àwọn ènìyàn ṣubú a ti bà ayé àwọn èèyàn jẹ́ ó sì dáa kí gbogbo wa yí padà níbi tí a dé yìí. Ó sì dáa Ọlọ́run bínú sí gbogbo wa níbi a dé yìí ó sì dáa ká yí padà. Àwa gbéra wa kalẹ̀ gẹ́gẹ́ bí òrìṣà fún àwọn ènìyàn. Bíbélì tó bá kọ̀pù wa làákà àáká Bíbélì tí ó bá kọ̀pù ìjọba ọ̀run àtayé àwọn èèyàn. Òun la fi kẹ́kọ̀ọ́ òun la fi ṣe Sunday school. Bíbélì tó bá ti máa fẹ́wọ̀ ohun tó wà nínú wa làákà bí ìtàwọn àṣẹ òní ta ní mọ̀ wò. À ń wá followers à ń wá viewers à wá mọ àwọn ìjọba ọ̀run. Ní kúkúrú kí n wá sọ ìdí náà àwọn kan sọ wípé kò yẹ kéèyàn ṣépè ẹ̀yin ọmọ Ọlọ́run ẹnikẹ́ni tó bá ṣe ìkẹ́ ìpẹ́ fún lépè. Ẹ ṣáà má bínú. Ẹnikẹ́ni tó bá ti ṣe ìkẹ́ ìpè tẹ́ bá ti ní àdàbídà ní ẹ fi èpè fún ẹ wọ́n èpè fún kí nìdí láti Genesis to Revelation òun ni Bíbélì ti gbé èèyàn ṣépè o. Bíbélì ò sọ pé ká lọ fọlọ́pàá DSS assassin àbí lọ́ọ̀yà káfí ààrẹ ìṣẹ́kẹ́ tó bá ṣẹ̀ wá o àbí tó bá kọjá àyè ẹ̀ fún wa bọ̀ Bíbélì jẹ́ ká mọ̀ pé ká fà á lè dájẹ́ ègún àtèpè lọ́wọ́. Àṣàyà wípé ẹ sọ fún olódodo pé yóò dára fún ṣùgbọ́n ẹ sọ fún èèyàn búburú pé yóò burú fún bóyá àṣà òní máa yẹ ẹ̀yẹ kúrò nínú Bíbélì àtàwọn èèyàn tó sọ pé ká má gbé èèyàn sí pé. Deuteronomy 28 verse 16 lọ sísàlẹ̀ ẹ̀gún ni fún ẹ nílé ẹ̀gún ni fún ẹ níta ẹ̀gún ni fún apàkàkàrà rẹ ẹ̀gún ni fún ilẹ̀ rẹ. Gbogbo ègún tó wà nínú Deuteronomy wòlíì kan ò lè gùn tán pásọ kan ò lè gùn tán ó yẹ kí àṣà òní kó lọ ya Deuteronomy 28 kó yá kó ònú Bíbélì. Láti ọjọ́ tí àṣẹ òní àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sọ pé àkín gbé èèyàn ṣépè ọjọ́ tí ẹ bá ti ka Psalm 35 látọjọ́ yẹn lẹ ti bẹ̀rẹ̀ sí gbẹ̀gún láyé àti ọ̀run tí ẹ bá ya Psalm 35 kúrò nínú Bíbélì. Torí ibi tí ẹ fi ń fi òtítọ́ ẹsẹ̀ ara yín múlẹ̀ lẹ́ẹ̀ka. Ẹ má bínú. Níbi tí Jésù sọ pé ẹnikẹ́ni tí ò bá fẹ́ kéjọba ẹmu wá síwájú mi kẹ́sì pa ẹ lọ yá kúrò nínú Bíbélì. Ẹni Ọlọ́run òkè ìjà Revelation 12 verses 1 lọ sísàlẹ̀ pé ìjà ogun sì bẹ ní ọ̀run Michael àtàwọn ọmọ ogun rẹ̀ àtọlọ́run sì bá èṣù jà. Bó bá jẹ́ pé ẹ lọ ya ibẹ̀ wọ̀nyẹn kúrò nínú Bíbélì. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ fi Bíbélì tan àwọn èèyàn tẹ́ fi bà ayé wọn jẹ́ ẹ lọ kọ́ ilẹ̀ ayé gbogbo wa tá a bá yí padà ayé wa bẹ̀rẹ̀ sí bàjẹ́ láti ìsinyìí lọ. Ẹ lè escape ẹ̀ because ẹ ti fi Bíbélì especially our Pentecostal a ti fi Bíbélì bà ayé àwọn èèyàn jẹ́. We are showing them the way to please ourselves. Bíbélì sọ pé idà lẹ́nu méjì ni tibitire Olúwa dá ibi Olúwa dá ire Olúwa dá òkùnkùn Olúwa dá ìmọ́lẹ̀ kì í ṣe ire nìkan lọ́lọ́run dá Olúwa dá ègún Olúwa dá ire. Ìyẹn nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nísìn à ń ṣe ìsọjú ojoojúmọ́ crusade ojoojúmọ́ stadium ojoojúmọ́ everyday gbogbo wa ń ṣe ìsọjí gbogbo day là ń ṣe program à ń gbowó lọ́wọ́ àwọn èèyàn à ń gbàdá mẹ́wàá gba seed of blessing ayé àwọn ọmọ Ọlọ́run ṣe bàjẹ́ sí orílẹ̀-èdè bàjẹ́ sí ìjọ bàjẹ́ sí kò sátúnṣe kí ni àǹfààní gbogbo ìsọjí tá a ṣe kí ni àǹfààní ìpéjọpọ̀ tá a ṣe kí ni àǹfààní seed of blessing tá a gbà kí ni àǹfààní ọrẹ wa wòlé àtúnṣe ìdàdúrà sí èèyàn wòlé àtúnṣe pé kẹ́ fi síìdì sí àwọn wòlé àtúnṣe pé àwọn fẹ́ kó ẹ lọ àwọn fẹ́ jẹ́ kó lọ gbàdúrà ní Israel àwọn fẹ́ jẹ́ kó lọ sí Israel tá fẹ́ kó lọ wọ́n fẹ́ kúkú lo owó wọn tá bá fẹ́ ṣoore ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó lọ sí Israel ní kíní gbogbo wọn ló tó padà tó ogun tí wọ́n kó lọ ogun yẹn ò ṣe parí sọ̀hún millions of them tá kó lọ owó tẹ̀tẹ̀ bọ́ sápò àwọn pásítọ̀ wọ́n wá sọ sẹ́yìn wọ́n á sọ di owó wọ́n sọ di kíní ẹni tí ò bá ti bá wọn ṣe àwọn kò rógbò lò náà ni
bí àbá yí padà a ti bẹ̀rẹ̀ ìdájọ́ ọlọ́run wà lórí wa ẹ máa gbẹ̀gún lálẹ́ ẹ máa gbẹ̀gún láàárọ̀ ni ẹ lọ kọ́ ilẹ̀ gbogbo yín tí ẹ fa ayẹlòmíì gòkè tí ẹ kọ́ ayẹlòmíì jẹ ẹ máa kọ́ ọ lọ Jerusalem lógún tí ń sẹ́ni ẹ sọ sọ́lúwa di tourism ẹni dá fún ẹgbà 3.5 million 3.2 million lórí orí kankan bí ẹ bá ti dé wá million ọjọ́ ìrètí ẹ wá ṣí owó àwọn ènìyàn nítorí owó àwọn èèyàn ẹ wá ṣí rẹ pẹ̀lú agent ẹ wá jókòó sọ́fíìsì ẹ wá máa pín àwọn ẹni ṣiṣẹ́ wà lónìí ẹni máa jẹ́ wà lójú bí o bá ṣe pé àwọn ọmọ ọlọ́run wọn ò mọ̀ ọ́ tọ́ tí ọ̀pọ̀lọpọ̀ náà jó lórí burúkú pásọ ló fẹ́ gbé ọ lọ Jerusalem lọ gbàdúrà fún ẹ o kó 3.5 million lẹ̀ bí o bá mú 1 million yẹn tó o gbọ́dọ̀ sílẹ̀ àwọn aláìní ìran rẹ mẹ́rin ò lè jẹ́ tán ìtọ́lọ́run àfi sọ fún ọ bó o dé ṣọ́ọ̀ṣì ẹ lọ mú yẹ bá wa ẹ lọ mú kaba ọlọ́run fẹ́ gbogbo kan náà lèmi ti bá wọn ṣeré o mo ti bá wọn ṣeré o kí n tó withdraw o gbogbo káfí ṣọ́ọ̀ṣì lu jìbìtì èmi náà ti ṣeré o mi ò parọ́ o ká ṣe ìsọjí ká máa ṣe ìsọjí káàkiri ká máa powó ká máa rọ owó àwọn ọmọ ẹ ṣe tó mi o but olúwa ní kí n torí pé mo fẹ́ dọ̀rùn pé n fi gbogbo ọ̀nà orí burúkú yẹn sílẹ̀ torí yẹn báyìí ni gbogbo wọn torí ẹ̀kọ́ ogun jà mo bá wọn ṣeré kì í ṣe pé bí àmì ò bá wọn ṣeré ṣùgbọ́n ọba wọn bá dé pé kí n má bá wọn ṣe má kí n fi ọ̀nà orí burúkú wọn lẹ̀ máa bá ayé àwọn èèyàn jẹ ayé wa ti bàjẹ́ o gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run àṣẹ òní gbogbo agbádá tá a bá yí padà àkókò ti tó ayé wa ti bàjẹ́ nìyẹn ẹ lọ kọ́lẹ̀ gbogbo abẹ sí pé Trump báyìí àpè Trump àpè eléyìí àpè security officer à ń bẹ̀ wọ́n ìgbà tá à ń bẹ̀ wọ́n ojú ìgbà tá a ti ń gbowó wa ní Nàìjíríà tá a ti ń gbowó àwọn aráàlú òyìnbó gbowó wọn káàkiri tí ṣe sọdí tí a mọ́wó fún Trump ni wàhálà dé tábà yà á lè fèsì àpèlé ìyẹn nípa ti èpè tí mo gbé àwọn gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣẹ́ lónìí èpè mo gbé wá ṣẹ́ lónìí o mo dẹ̀ máa gbé wá ṣẹ́ pé yẹn ọ̀ǹtì ìgbà tí gbogbo abáyé bá àdẹ̀ yípadà ìpè yẹn máa padà wá ṣẹ́ ló wa lórí ìtàmì ṣe enough is enough ẹnìkan fi ẹsẹ̀ rìn wá church wọ́n gbọ́ ọ̀kadà wọ́n gbé mọ́lúwá wá ẹ̀yin gbọ́lọ́pàá ẹgbẹ́ mọ̀kó ẹgbẹ́ mọ́tò tó lọ bí 50 million ẹ tún gbogbo lọ́wọ́ àwọn tó fi ọ̀kadà wá church a ṣe lockdown ẹ tún sọ pé káwọn lockdown kẹ́tún máa fowó wá nínú ilé wọn church máa bá ayé jẹ́ o ṣọ́ọ̀ṣì Nàìjíríà máa bá àkàndẹ́ o.